èmi àlìwárà kí ọlọ́pàá mẹ́ta wọ́n tọrọ àforíjì ní ọwọ́ Ọlọ́run lérí gbogbo àṣìṣe tí mo ti ṣe pé bóyá bíi pé wọ́n bá Ọlọ́run du sáínì mi ń bá Ọlọ́run di sáínì o Ọlọ́run foríjì mi lérí gbogbo àṣìṣe tí mo ti ṣe èyí ní ṣe irú ẹ̀ mọ́ Ọlọ́run ọba onígbàkejì èmi ṣe gbàkejì Ọlọ́run ọba Ọlọ́run àforíjì mi o èmi ṣe irú ẹ̀ mọ́ wọ́n tọrọ àforíjì lérí bàbá wa King Dr. Saheed Òṣùpá ẹ foríjì mi lérí àṣìṣe tí mo ṣe mi ò rí nǹkan kan nípa ikú sí yín iṣẹ́ èṣù ni ẹ̀mí burúkú lọ́wọ́ mi ẹ foríjì mi Ọlọ́run ní jẹ́ kúkú òjijì tọmọtọmọ tẹbí tara yín ọlá ànábì wájú Ọlọ́run bá mi ṣe rárá fún yín máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Alifulani tí wọ́n dúró tì mí tí wọ́n gbà mí lẹ̀ tí wọ́n bá mi bẹ bàbá King Dr. Saheed Òṣùpá Ọlọ́run bá mi dúró tì yín ọlá ànábì wájú Ọlọ́run ní fi ṣe wàá dúpẹ́ lérí lọ́wọ́ gbogbo àwọn àfa àgbẹ̀dẹ pápátá mo dúpẹ́ lọ́wọ́ ní pápátá kẹ́ dúró tì mí látẹ̀rí àmì Ọlọ́run ní fi yín lẹ̀ la ilaha illallah máa tọrọ àforíjì lọ gbogbo mùsùlùmí àgbáyé pápátá bẹ̀rẹ̀ láti ìlú mi Ṣakí gbogbo mùsùlùmí pápátá ẹ foríjì mi lérí gbogbo àṣẹ tí mo ti ṣe irú rẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ irú rẹ̀ ní wáyé mọ́ máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Commissioner of Police of Lagos pápátá mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run ní fi yín sílẹ̀ o la ilaha illallah ọlá ní ìwájú Ọlọ́run. èmi àríwárà kí ọlọ́pàá mẹ́ta lẹ́yìn ìgbà tí mo ti gbé bẹ gbogbo mùsùlùmí àgbáyé pápátá tí mo ti túbá lérè ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ìjọkíjọ tí mo bá tún padà sí di àwọn nǹkan yìí kíjọba Nàìjíríà ó gbé mi kó fi mí jófin.